ọwọ́ ọlọ́pàá tẹ akẹ́kọ̀ọ́ kan pẹ̀lú fọ́ọ̀mù ìgbaniwọlé sínú ẹgbẹ́ òkùnkùn ńìlọrin. iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara ti fọwọ́ òfin mú akẹ́kọ̀ọ́ iléèwé gbogbonìṣe ìjọba àpapọ̀ tó wà nílùú Bídà nípínlẹ̀ Niger, ìyẹn Federal Polytechnic Bídà, pẹ̀lú bí wọ́n ṣe bá fọ́ọ̀mù ìgbaniwọlé sínú ẹgbẹ́ òkùnkùn lọ́wọ́ rẹ̀ nínú òtẹ́ẹ̀lì kan nílùú Ìlọrin. Aláròyé gbọ́ pé látìgbà táwọn ọlọ́pàá ti ń dọdẹ àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn tí wọ́n ń rẹ́ ara wọn dànù bí ẹni rẹ́lá nílùú Ìlọrin láti bí ọjọ́ díẹ̀ sẹ́yìn ní ọwọ́ ti tẹ àwọn afurasí ọmọ ẹgbẹ́ òkùnkùn 28 tí wọ́n sì ti ń káwọ́ pọ̀nyìn rojọ́ níwájú adájọ́ kó tó di pé ọwọ́ tún tẹ àwọn akẹ́kọ̀ọ́ tó ń pín fọ́ọ̀mù ìgbaniwọlé nínú òtẹ́ẹ̀lì kan. Kọmíṣánná iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara CP Victor Ọláìyá tó fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ fáwọn oníròyìn lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ 26 oṣù kẹrin ọdún 2024 yìí sọ pé òwúyẹ́ kan ló wá ta àwọn lólobó pé àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn ọ̀hún farapamọ́ sí òtẹ́ẹ̀lì kan nílùú Ìlọrin táwọn ọlọ́pàá sì lọ kó wọn. Kọmíṣánná ní àwọn akẹ́kọ̀ọ́ 6 tí wọ́n wá láti iléèwé gbogbonìṣe ìjọba àpapọ̀ tìlú Bídà nípínlẹ̀ Niger lọ́wọ́ tún tẹ̀ báyìí o àti kó wọn. Ọláìyá ní akẹ́kọ̀ọ́ tí wọ́n bá fọ́ọ̀mù ìgbaniwọlé lọ́wọ́ rẹ̀ jẹ́wọ́ pé lóòótọ́ ọmọ ẹgbẹ́ òkùnkùn lòun àti pé àwọn wá ṣèpàdé ní òtẹ́ẹ̀lì náà láti gba àwọn ọmọ ẹgbẹ́ tuntun wọlé ni. Ọláìyá ní láìpẹ́ làwọn yóò fojú àwọn afurasí náà balẹ̀ ẹjọ́ kí wọ́n lè lọ ṣàlàyé ara wọn níwájú àwọn adájọ́. Ibrahim Alágúnmu ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.